Aria, 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 Aria. It's Aria lórí Freedom TV. Àjọ máa gbọ́ ní Channel 34 UHF. Àjọ máa gbọ́ Aria, 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 34 UHF. Àjọ máa gbọ́ Aria, 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 Aria. Bẹ́ẹ̀ ni ètò àríyá lórí Freedom TV àjọ máa gbọ́ ni mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò àríyá fún tòní mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àríyá pátápátá nílé lóko nírìn àjò mo kí wa wípé a kú àsìkò yìí a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún léyá tó ń lọ níta yìí àti jàgbò àti jẹ oríṣiríṣi àti jẹ rice àti jẹ iyán kò sí oúnjẹ tí àti ìfẹnubà bẹ́ẹ̀ náà ládẹ̀ tí ń ṣeré ara wa torí kò dìgbà tí gbogbo ẹ̀ bá ń dún gbì ká tó mọ̀ pé à ń ṣàríyá àti ṣàríyá àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tiẹ̀ fún wa ní ọdún náà ṣe kò jẹ́ àṣẹ nínú ọ̀fọ̀ kò jẹ́ àṣẹ nínú àìsàn kò jẹ́ àṣẹ nínú ìdààmú ẹ̀rí pó tọ́pẹ́ ó jọpẹ́ lọ kó tẹ̀ tó di pé aṣọ ọdún léyà gan a ṣe báfùdé ọ̀gá mi bẹ́ẹ̀ náà àṣẹ lọ́jọ́ Thursday Dr. Lábísí Àlàdé Bello ìgbà yẹn gan láti bẹ̀rẹ̀ pọ̀pọ̀ ṣìnṣìn nílé iṣẹ́ wa pẹ̀lú bó ṣe lọ gbogbo àkálẹ̀ bàbá yẹn ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó jù ú kí n nà ń bẹ́ẹ̀ fún gbogbo yín kẹ́rí bí gbogbo ẹ̀ ṣe ń ṣàn tó ń ṣàn tí gbogbo ẹ̀ ń dùn tá à ń ṣeré ara wa bẹ́ẹ̀ ni ó dùn gan ẹ̀yin tẹ́ ẹ̀ wá ẹ̀ miss bẹ́ẹ̀ ni ẹ̀ miss tó rà pè yín ẹ̀yin lẹ̀ wá o ẹ̀ miss ẹ ṣé gan ni àwa ń kí yín wípé ẹ ṣé ẹ̀kú ìfẹ́ wa ní Freedom TV Channel 34 UHF ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ojú tẹ́ fi ń wò wá kò ní di nǹkan tẹ́ ń náwó lé lórí lọ́la Elédùà ọ̀run á dúró tì yín gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní padà lẹ́yìn gbogbo yín àyìn yín àkí yín ní Iléṣàbí ní Nàìjíríà lápapọ̀ àtúnkí yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá látòkè òkun tẹ́ ń wò wá owó tẹ́ ń ná láti fi wò wá náà lágbára Ọlọ́run kò ní tán bẹ́ẹ̀ iná ò ní tán lọ́wọ́ yín ló lọ Ọlọ́run ẹ̀yin náà mọ̀ bá ṣe máa dì wá fún yín ní gbogbo ọjọ́ mẹ́jọ abala ìbéèrè ló wà lọ́tọ̀ abala àkálẹ̀ abala àlejò gbogbo ẹ̀ náà ló wà nílẹ̀ ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún sì wà ń ta tó bá tásìkò a máa jó àdára wa lára yá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n báyìí ìbéèrè là ó kọ́kọ́ jù síta fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nínú ilé gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbádùn ìbéèrè wa tẹ́ máa ń pè wá tẹ́ ń jẹ orúkọ tèmi kò máa yí padà mo dúpẹ́ lọ́wọ́ yín Abídèmí Ọmọyìnmínú aya Ọdẹ́tọ́lá èmi ìlú jẹjẹ fọyẹ́jà gan ẹ̀dẹ́ tó lé mi ẹ̀ tó lẹ́mi nílùú jí ọ̀ní fàtìbàdé gbé yòlí èèmọ̀ gbogbo àyìnbó sàn ni mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Dr. Lábísí Àlàdé Bello mo tún kí gbogbo ẹ̀yin tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ Bọ́sẹ̀ Medinat Ọláwálé d tèmi nìkan bẹ́ẹ̀ ni Dayọ̀ mo dúpẹ́ ẹ ṣé àti Policy àbúrò mi ọ̀wọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé ọwọ́ tẹ́ fi ń bá wa gbé sókè tẹ́ ń gbé sílẹ̀ kò tí ẹ̀ ní kan lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín ọ̀run á dúró tì yín a fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ bá wa dá sí ètò lónìí ẹ mú béèrè èyí tẹ́ bá tabá kà síta fún yín tẹ́ bá jẹ àásọ fún yín ẹ̀yin náà mọ̀ pé ìyá àríyá kò ń ṣe màkàrúrù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó tó di wípé a bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká sáré ṣẹ́rin. Yorùbá ó dùn gbọ́ ó dùn kọ ó dùn kà kò sí nǹkan tá a lè fi Yorùbá wé
nílé ayé yìí ẹ̀yin náà mọ̀ pé lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa èdè àṣà àti ìṣe àti òwe ilẹ̀ Yorùbá Yorùbá kò ń ṣe nǹkan téèyàn ń jù sọnù téèyàn ń sọ pé èèyàn ń mójú kúrò bẹ́ẹ̀ yẹn ní báyìí mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa nínú ilé ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú móhùnmáwòrán yín yìí 07061580198 07061580198 òun náà lè máa pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láwọn ti máa bára wa sọ. Hello. Ẹ káalẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ máa. A kú àsìkò yìí. A kú ọdún o. Ẹ̀mí wá ṣe púpọ̀ rẹ̀. Àmì o. Ẹ ṣeun gan ni mà. Ìyá àríyá Bídèmí. Ẹ ṣe gan ni mà. Kí lorúkọ yín mà? Ìyá mi onígèlè àrà. Ẹ ṣe ìyá mi. Báwo lẹ ṣe. Melody ló ń sọ̀rọ̀ o láti Iléṣà. Mary. Melody fashion designer. Melody fashion designer. Ẹ ṣeun gan ni ìyá mi ṣẹ̀ṣẹ̀ ń wo ètò yìí ni. Mo ti wo ètò yìí ti pẹ́ o. Ẹ wá láǹfààní àti pè wá lónìí inú mi dùn láti gbóhùn Melody. Mo wá ní àǹfààní àti pè wọlé. Ẹ ṣe níbo làdúgbò yín yẹn gan-an níbẹ̀ yẹn. Mo wà ní Lẹ́ẹ̀mọdù. Ẹ ṣeun gan ni ìyá mi. Báwo lẹ ṣe ń rí ètò àríyá ìsíná? Ètò àríyá ètò tó gbajúgbajà ni. Ẹ ṣe. In fact ètò tó jẹ́ pé ibi tọ́lọ̀ mú lọ gan Ọlọ́run mọ̀. Ẹ ṣe ìyá mi Melody. Bẹ́ẹ̀ ni ó máa tẹ̀síwájú lórúkọ Jésù. Àmín àṣẹ lọ́lẹ̀ Lédùà. Ẹ ṣe gan ni. Òǹkà wo lẹ wá fẹ́ mú? Òǹkà kẹta. Inú mi á dùn tẹ́ bá gba ìbéèrè yìí o. Ẹ parí òwe yìí kí ẹ sì sọ ìtumọ̀ rẹ̀. Má foko mi dọ́nà. Má foko mi dọ́nà. Bẹ́ẹ̀ ni. Ẹ̀ẹ̀kan náà ni ó mọ̀. Ọjọ́ kan péré ló mọ̀. Ó dà ẹ wá sọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni. Ìtumọ̀ yẹn ni pé ẹni tó bá sọ fún ẹni èèyàn ti lè wà báyìí kó máa ṣe nǹkan tí ò dáa ọjọ́ tí alẹ́ ẹ̀ bá ti lẹ́tọ́ bá ti mú ọjọ́ yẹn ló ṣe mọ́ àṣemọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni àlàyé nìkan ṣàlàyé bó ṣe máa rí leléyìí o tó bá ti ṣe báyìí ọjọ́ yẹn gan ni ilẹ̀ máa lánàá. kó ṣe wà nìyẹn. ẹ ṣeun gan ni ìyá mi Melody láti ìlú Iléṣà wà níbí nílẹ̀ Modù bẹ́ẹ̀ ni Melody fashion designer àwọn ni wọ́n pè wá ẹ̀yin náà ẹ kàn sí wa ó yẹ kẹ́yìn náà tiẹ̀ lè wá bá àwọn èèyàn mọ Melody kí Melody náà kó wá fi ra ẹ̀hàn àwọn èèyàn káàkiri gbogbo àgbáyé má ṣe ń wò wá yìí bẹ́ẹ̀ náà ń wò wá ní orí Facebook àti YouTube Freedom TV òmìnira náà máa ń search fún tádẹ̀ máa rí wa wò àwọn tó wà lókè òkun wọ́n ń pè wá wọ́n dẹ̀ wò wá lórí fọ́nrán bẹ́ẹ̀ ni wọ́n ń wò wá ẹ ṣe ẹ ti fi yẹn ṣe fàjẹ́ à sọ̀rọ̀ lẹ́yìn sìn ẹ ṣeun gan ni ìyá mi Melody fashion designer nílẹ̀ Modù 07061580198 òun lẹ máa pè sí. Hello ẹ káalẹ́ o ẹ káalẹ́ ìyá mi kí lorúkọ yín ibo lẹ ti ń pè. Orúkọ mi ni Kọ́mọláfẹ́. Kọ́mọláfẹ́ kí ni? Láti ní Iléṣà tó ti ta ìlú. Ó dà láti oríta. Ó dà ẹ̀gbọ́n mi Kọ́mọláfẹ́ ohun kàwó lẹ fẹ́ mú. Òǹkà kẹrin. Òǹkà kẹrin ìkẹrin ti lọ ẹ mú mi. òǹkà kejì adẹ̀kú ọdún yìí o ọ̀pọ̀ ẹ̀ là á ṣe láyé wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí ibi tí a bá mọ ọ̀nà dé. Ibẹ̀ là ń dá sí mọ́. Ibẹ̀ là ń dá sí mọ́. Rárá. Bẹ́ẹ̀ kọ́.
ó ti re ẹ ṣe gan ni inú mi ti ẹ̀ dùn pé bọ̀dá mi Kọ́mọláfẹ́ láti Oríta Àlòkò wọ́n dá sí ètò 07061580198 lẹ máa pè sí. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o bàbá mi o a kú ọdún yìí o. Jó school fashion ló ń pè láti ilé ìgbà o. Jó school fashion designer. Òjò. Josco. Bàbá bí. Josco fashion designer. Oh, fashion designer ó mà ṣọwọ́ yín lálẹ́ yìí. Àbí Josco fashion designer. Mo ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ládùúgbò wo nìyẹn? Kayanfada nílé sọ. Kayanfada. Ó ṣọwọ́ fashion designer ṣé ẹ fẹ́ gbé aṣọ fún ìyá àríyá ni? Àbí ìyá àríyá gẹ̀ẹ́sà ọ̀gá náà ká bá yín sọ. Òun náà là ń sọ pé ṣé ká máa kó wá? Ẹ máa kó wá àwọn àlejò yín. Àti gbọ́ ẹ ṣeun gan ni bàbá mi Josco fashion designer ní Kayanfada. Òǹkà wo lẹ fẹ́ mú? Ẹ fún mi lóòkà kéje. Òǹkà kéje. Wọ́n ní kẹ́ ẹ dáhùn ìbéèrè yìí oríṣi ènìyàn méjì ni ló máa ń fa orí apá kan. Wọ́n lóríṣi àwọn méjì ló máa ń fa orí apá kan nílẹ̀ Yorùbá láyé ìjọ́un. Àwọn wo ni èèyàn yẹn? Àwọn oníṣègùn ni pẹ̀lú àwọn olóòṣà. Rárá wọ́n máa ń fa orí apá kan dá kan sí. Àwọn wo ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀? Ó pàkàṣọ o. Josco fashion ọ̀dà náà mo lérò wípé tó bá tún dọjọ́ mi gbà á ẹ ṣeun gan ni. Ọ̀dà ní báyìí ẹ jẹ́ ká sáré ṣẹ̀mí mu kó tó di wípé a tún bẹ̀rẹ̀ sí ní gbé ìpè. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ ọmọ kò yá gbà bó ṣe rí. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ o ilé ayé fúngbà díẹ̀ ni. Bí ènìyàn kọ́ lọ́lọ́run rí o aráyé wojú ọba Olúwa mi wọkàn wá. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ o ilé ayé fúngbà díẹ̀ ni. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ ọmọ kò yá gbà bó ṣe rí. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ o ilé ayé fúngbà díẹ̀ ni. Kókó ọ̀nà tó mọ̀ tó lè fi lówó bóyá kọ̀nà bẹ́ẹ̀ kó tẹ̀yà lówó ṣùgbọ́n torí owó kò má ṣe pànìyàn ilé ayé fúngbà díẹ̀ ni. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ ọmọ kò yá ká bó ṣe rí. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ ilé ayé fúngbà díẹ̀ ni. Pádípádí ń para wọn lásán torí owó. Mo tún gbọ́ wípé ará ilé ń pa ara wọn. Ẹ má fi kó oró parí ìjà mọ́. Mo sọ tèmi náà jàn mọ́ mi. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ọmọ kò yá gbà bó ṣe rí. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ o. Ilé ayé fúngbà díẹ̀ ni. Ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ ọmọ kò yá gbà bó ṣe rí. Bàbá ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ o ilé ayé fúngbà díẹ̀ ni. Oh boy.
some vibrations from within my soul, baby. Oh boy, I feel some vibrations from within my soul, baby. I will dance away my sorrow, forget my worries, enjoy the music from within my soul, baby. Darling, let us boogie down, shake away my tension. You can always talk to me, tell me you love me, I believe your words, baby. Oh boy, I feel some vibrations from within my soul, baby. Oh boy, I feel some vibrations from within my soul, baby. I will dance away my sorrow, forget my worries, enjoy the music from within my soul, baby. Darling, let us boogie down, shake away my tension. You can always talk to me, tell me you love me, I believe your words, baby. Oh boy, I feel some vibrations from within my soul, baby. Oh boy, I feel some vibrations from within my soul, baby. I will dance away my sorrow, forget my worries, enjoy the music from within my soul, baby. From within my soul, baby, yeah. From within my soul, baby. Let the music flow, oh yeah. From within my soul, baby. Hey baby, shake your waist, showing you. From within my soul, baby. Iwo bobo, check your trouser, show me. From within my soul, baby. Baby, shake your waist, showing you. From within my soul, baby. Iwo bobo, check your trouser, show me. From within my soul, baby. Oh my brown sugar, Sakuro, Sakaja. Omoge my brown sugar. Oh my brown sugar. Eshindondo my brown sugar. Oh my brown sugar. ní gẹ́gẹ́ bí mo ṣe sọ yìí mo ní àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni ṣe wá rí tí n bá ní pé ká máa fi gbogbo ọjọ́ ká máa fi ṣe tìbéèrè ọjọ́ máa lọ torí pé àlejò wa ti dé ọdún dẹ̀ wá ń ta a fẹ́ jó a fẹ́ gbọ́n ara jìkìjìkì ẹ̀yin náà mọ̀ pé ijó ni tèmi bẹ́ẹ̀ ni àlejò mi ẹ káàbọ̀ sáàrẹ̀ wá. ẹ kúlé o gbogbo ara lé. ẹ rí i pé alájà ni mo gbé wá sí orí ètò lónìí nítorí wípé à ń ṣe ọdún léyà lọ́wọ́ mo sọ fún yín náà mo ní mo ti jáde fún ọdún léyà yìí mo wá wò ó lọ́tún mo wò ó lọ sósì mo ní ta ni ó yẹ kó wá kàn lù sí wa níbàdí ká jó kí gbogbo ara wa kó lè gbọ̀n lénìí ní Sunday ọtọjọ́ ọdún mo wá wò pé ẹ jẹ́ kí n pe alájà Jelilat Salaudeen tí gbogbo èèyàn mọ̀ sí dúpẹ́ tiẹ̀ ẹ̀yin náà ẹ dúpẹ́ tiyín lé torí èmi ti ń dúpẹ́ tèmi bí o dúpẹ́ tèmi o ẹ káàbọ̀ sáàrì wa ẹ bá mi kí àwọn ará nílé. Jẹ̀lílà mo dúpẹ́ tèmi ó jẹ́ tètè dúpẹ́ tìyẹ́ ẹ̀bà dúpẹ́ tìyẹ́ mo dúpẹ́ tèmi ó jẹ́ tètè dúpẹ́ orí Ọlọ́run ṣe láyé mi pọ̀ ìṣẹ̀dá èmi gbà kí n dúpẹ́ ó dá mi láwòrán ẹ̀dá dàmọ́ kò ṣe mí ní gítà bẹ́ranko igbó kò ṣe mí lápáta ó ṣe mí lẹ́nìyàn ọ̀rọ̀ mi tọ́pẹ́ mo lọ́jọ́ pẹ́ lọ Jẹ̀lílà mo dúpẹ́ tèmi pẹ́ tìyẹ́. wọ́n ní àpèmọ́ra ẹni là ń pe tèmi dire èmi Abídèmí náà mo dúpẹ́ tèmi o ẹ̀yin náà dárúkọ yín kẹ́ dúpẹ́ tìyín lé torí pé ẹni tọ́lọ́run bá ṣe lóore ó yẹ kó máa dúpẹ́ ní gbogbo ìgbà ẹ káàbọ̀ sí ilé agbára lónìí ṣe àwọn èèyàn ti mọ̀ pé olórin náà nìyí torí orin lẹ fi dáhùn mo ní ẹ bá mi kí wọn ẹ ti yá ju orin ọ̀dà náà ta ni alájà Jelilat Salaudeen tí gbogbo èèyàn mọ̀ sí dúpẹ́ tiẹ̀. Jelilat Salaudeen ó jẹ́ ọmọ bàbá
pẹ̀lú màmá tó ń jẹ́ Sọláhùdín. Salaudeen. Wọ́n bí Jẹ̀lílà sí ìlú Ìkìrun Àgùnbẹ́ lọ́dún tí ó pọ̀ díẹ̀ sẹ́yìn. Bàbá àti ìyá mi jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ọmọ àjòròsùn làwa o. No, wọ́n ní Ìbàdàn Mèsì Ọ̀gọ̀. Ìbàdàn mọ́jà tó fi kára wájú lẹ́rú. Ẹ má ti jẹ́ nkíra níjọ àṣekójó bọ̀. Ó dà. Wọ́n bí mi sílùú yẹn, mo lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Ìkìrun náà. Mo lọ sí Holy Michael Primary School, Holy Michael High School. Mo lọ sí Ọ̀ṣun State Polytechnic Ìré. Bisadmin ni mo ṣe. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí mo ṣe àfi di Jẹ̀lílà dúpẹ́ tiẹ̀. Ẹ ṣe ẹni Bisadmin lẹ ṣe nígbà tẹ́ lọ sílé ìwé gíga. Kí ni ìdí tẹ́ fi yan iṣẹ́ ìláyọ̀? Ìdí tí mo fi yan iṣẹ́ ìláyọ̀ ni pé iṣẹ́ tí orí rán mi ni. Bisadmin ni mo ń sọ. No, Bisadmin mo like kátàkárà, mo rò pé mo like ká ṣe business ló jẹ́ kí n lọ mọ̀ nípa bá ṣe ń ṣòwò. Bẹ́ẹ̀ ṣe ń ṣòwò. Yes. Bọ̀ nínú mo sọ orin ni mo rò pé ẹ̀ ń bí mi pé kí ni ìdí tí mo fi ń kọ́ ló jẹ́ kí n sọ pé kádàrá ni. Kádàrá ni. Ẹ ṣe nítorí pé torí káràkátà. Pé mo fẹ́ràn ká mọ̀ pa ṣíṣe ẹ ṣe gan ni. Ẹ̀yin tẹ́ lọ léèwé tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti lọ léèwé tó dẹ̀ mọ ẹ̀kọ́ tán kọ dáadáa tí ò ń ṣe pé bóyá ó kàn lọ ó lọ ṣe bọ̀ ọ́ wọ̀wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá dé ẹ wá sùn ẹ wá ní ó wù yín kẹ́ máa ṣàgbé kiri ni àbágbé ni kíkọ́ ni. Kò ń ṣàgbé lórin o iṣẹ́ gidi lórin iṣẹ́ àṣelà ṣe kọ́lé iṣẹ́ àlùbáríkà. Kí ló sún yín sí? n tó sún mi débẹ̀ ni n tó sún mi sí ìdí orin ni pé ẹ̀bùn ni ẹ̀bùn dẹ̀ ni kò ṣe pamọ́ra. Bẹ́ẹ̀ ni. Àti kékeré ni mo ti ní ẹ̀bùn yẹn bọ́ èmi ò kákún gbogbo primary school second máa wò pé kí ni reason mo rí pé mò ń kọrin láti jẹ́ kí inú ara mi dùn mò ń kọrin láti jẹ́ pé àárín ibi tí mo bá wà báyìí wọ́n á wò pé kí bẹ́ẹ̀ dùn pé jẹ́ láti dé ó máa dẹ́rìn pa wá. ẹ wo ení òṣòjọ́ ọ̀rọ̀ tó rẹ̀ ṣe ń padà bọ̀ ọdún la fẹ́ ṣe lónìí ọdún la fẹ́ ṣe ṣe rí lẹ́ni yìí mo fẹ́ jó ni mo dẹ̀ fẹ́ kẹ́ kọrin fún mi àwọn ará ilé kan ti ṣe tán àwọn ní mo kọlu wa o mo kọrin wa o àwọn máa rí yín náà sí ẹ jẹ́ ká sáré ṣẹ́ mi mọ̀ lókè lọ́hùn ká lè bẹ̀rẹ̀ bó ṣe ń lọ náà àbí bẹ́ẹ̀ kọ́ ká lè bẹ̀rẹ̀ gàgà. bí ènìyàn kọ́ lọ́lọ́run rí o aráyé wojú ọba olúwa mi wọkàn wá ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ o ilé ayé fúngbà díẹ̀ ni ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ. obìnrin jìyà kékeré pákàngbà kádàrá wa gẹ́gẹ́ bọ́lọ́hún ọba ṣe kọ́ ta bala ògbà tá lólúwa ẹ̀ kò lè kọ́ lọ́hún lẹ́jọ́. ojú obìnrin ní kékeré kọ́ kò ṣe fẹ́ sọ́dá bá òye sí obìnrin jìyà kékeré pákàngbà kádàrá wa gẹ́gẹ́ bọ́lọ́hún ọba ṣe kọ́ ta bala ògbà tá lólúwa ẹ̀ kò lè kọ́ lọ́hún lẹ́jọ́. ojú obìnrin rí tójú obìnrin rí kékeré kọ́ kò ṣe fẹ́ nu sọ. ojú obìnrin rí kékeré kọ́ kò ṣe fẹ́ nu sọ tábàjọ́ fòye gbé obìnrin jìyà kékeré pákàngbà kádàrá wa gẹ́gẹ́ bọ́lọ́hún ọba ṣe kọ́ ta bala ògbà tá lólúwa rẹ̀ tó lè kọ́ lọ́hún lẹ́jọ́. ojú obìnrin rí kékeré kọ́ kò ṣe fẹ́ nu sọ tábàjọ́ fòye gbé obìnrin jìyà kékeré pákàngbà kádàrá wa gẹ́gẹ́ bọ́lọ́hún ọba ṣe kọ́ ta bala ògbà tá lólúwa rẹ̀ tó lè kọ́ lọ́hún lẹ́jọ́. ohun ojú obìnrin rí kékeré kọ́ kò ṣe fẹ́nu sọ tábàjọ́ wòye sí obìnrin jìyà kékeré kọ́ àkọ́gbà kádàrá wa gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe kọ́ tábàlà ògbà tá lólúwa rẹ̀ tó lè kọ́ ọlọ́run lẹ́jọ́. ojú obìnrin rí kékeré kọ́ kò ṣe fẹ́nu sọ kékeré kọ́ obìnrin jìyà kékeré kọ́ lóbìnrin jìyà kọ́ gẹ́gẹ́ bọ́lọ́hún ọba ṣe kọ́ tábàlà ògbà tá lólúwa rẹ̀ tó lè kọ́ lọ́hún lẹ́jọ́. jáde ilé ọ̀rọ̀ pọ̀ nígun mi tí mo fẹ́ wí dúpẹ́ tiẹ̀ mo lọ́rọ̀ nígun mi tí mo fẹ́ sọ tí mo bá ní péjọ ṣe kò tó ni mo
láì bá wọn dá sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń wí. èyí wá kúrò ní ká dá sọ̀rọ̀ tó ra wà lọ́rọ̀ ń bá wí. ohun tó kọbìnrin ló kàn mí mo ṣe láwà lọ́rọ̀ ń bá wí. bí mo bá ní mo fẹ́ sọ̀rọ̀ látinú mi ọ̀rọ̀ ajábọ̀ o. wàláì tí mo bá ní mo fẹ́ sọ̀rọ̀ látinú mi ọ̀rọ̀ ajájá kí má jáde aláṣejù mo máa sọ díẹ̀ kí dákẹ́ ìpín tóbìnrin yàn ló fà sábàbí ọ̀rọ̀ obìnrin ṣe rí. tábàlà ò bàtà lolúwa rẹ̀ tó lè pọ̀ lọ́hùn lẹ́jọ́ o. ohun ojú obìnrin rí yá o. tábàjọ òye sí àkékeré pọ̀. wàláì tí obìnrin jìyà gan-an. bá ṣe kọ́ tábàlà ò bàtà lolúwa rẹ̀ tó lè pọ̀ lọ́hùn lẹ́jọ́ o. mélòó ni káàkà lóhun ojú obìnrin rí. mélòó ni káàkà lóhun ojú obìnrin rí. bó la bá ti bẹ̀rẹ̀ torópọ̀ ju ohun tí mo lè fẹ́nu sọ. níbo ni ká ti bẹ̀rẹ̀ torópọ̀ ju ohun tí mo lè fẹ́nu sọ. ọ̀rọ̀ tí ó tọrọ lẹ́nu lè dá sọ bá àwọn àgbà ṣe wí. ọ̀rọ̀ tí ó tọrọ lẹ́nu lè dá sọ bá àwọn àgbà ṣe wí. èyí tó bá kọjá sísọ fẹ́nu kẹ́nu ò lè dáwí. imú ni ó gbà jáde bó ṣe yé mi tí mo mọ̀ tó dájú. ohun ojú obìnrin rí kékeré kọ́ kò ṣe kékeré kan tá a bá sọ òye sí. obìnrin jìyà kékeré kan bá kádàrá wọn. gẹ́gẹ́ bọ́ lọ́hùn mo bá ṣe kọ́ tábàlágbà ká lolúwa rẹ̀ tó lè pọ̀ lọ́hùn lẹ́jọ́. ó yẹ tẹ́mi rí lórí ọ̀rọ̀ yìí mo sọ tèmi báyé ìtura. àmọ̀kẹ́wò nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ yìí mo sọ tèmi báyé. orí kóhun tó kọjú sẹ́yìn kan tábà ń bèrè ó dájú. ẹ̀yìn ni ó kọ́ sẹ́yìn kejì bákan méjì lọ́rọ̀ ayé jẹ́. ọba tó dá wa lọ́tọ̀ tó dá wa ládùúrọ̀ jùra wa. ọba tó dá wa lọ́tọ̀ tó dá wa ládùúrọ̀ jùra wa. ọ̀rọ̀ tẹ́nìkan sá tó gbowó káwọn aráyé
ọdún ìjọ ọpẹ́ ìjọ ayọ̀ orin ọpẹ́ làwọn wá títí lọ́pẹ́ àwa a sì máa dùn lọ́nìí. Alhamdulilayi Ayọ̀bánjí èmi náà dúpẹ́ tèmi bó ṣe fi dúpẹ́ tiẹ̀. Ìyá àríyá ṣẹ́yìn dúpẹ́ tẹ̀yìn àríyá kò dẹ̀ ní bàjẹ́ àtúmọ̀dún sí i lágbára ọlọ́run ọba. Ó dáná ẹja ṣe báyìí sọ pé jẹ́ kó máa wà lórí mi lọ. Jẹ́ kó máa wà lórí mi lọ. Káàánú ọlọ́run máa fi gbàgbọ́ tó fi wá sílẹ̀. Jẹ́ kó máa wà lórí wa lọ. Jẹ́ kó máa wà lórí mi lọ. Lórí mi lọ. Jẹ́ kó máa wà lórí mi lọ. Lórí gbogbo wa ó pẹ̀lú tó wọ̀ fún ìdílé. Jẹ́ kó máa wà lórí wa lọ. Jẹ́ kó máa wà lórí wa lọ. Ọlọ́run jẹ́ kó máa wà lórí wa lọ. Káàánú ọlọ́run ọba tó dá wa máa fi wá sílẹ̀. Jẹ́ kó máa wà lórí wa lọ. Jẹ́ kó máa wà lórí wa lọ. Lórí wa lọ. Lórí wa lọ. Lórí gbogbo wa ó máa fi gbàgbọ́ máa fi wá sílẹ̀. Jẹ́ kó máa wà lórí wa lọ. Káàánú ọlọ́run máa fi gbàgbọ́ máa fi wá sílẹ̀. Jẹ́ kó máa wà lórí wa lọ. Àánú ni kó máa wà lórí wa lọ. Oríire ni kó máa wà lórí wa lọ. Ojúure ni kó máa wà lórí wa lọ. Káàánú ọlọ́run ọba tó dá wa máa fi wá sílẹ̀. Jẹ́ kó máa wà lórí wa lọ. Jẹ́ kó máa wà lórí wa lọ. Lórí wa lọ. Lórí gbogbo wa fojú tó wọ̀ ní wọlé. Jẹ́ kó máa wà lórí wa lọ. Bóyá sọ pé ilẹ̀ mi lè máa ṣú lójú ènìyàn. Ilẹ̀ mi lè máa ṣú lójú ènìyàn. Ṣùgbọ́n mi kò ní sùn níwájú Ọlọ́run. Ilẹ̀ mi lè máa ṣú lójú ènìyàn. Ṣùgbọ́n mi kò ní sùn níwájú Ọlọ́run. Ilẹ̀ mi kò ní sùn níwájú aláwọ̀. Onílé wa kò ní sùn níwájú Ọlọ́run. Onílé wa kò ní sùn níwájú Ọlọ́run. Onílé wa kò ní sùn níwájú Ọlọ́run. Àríyá dúpẹ́ tiẹ̀ àlíyá jọjẹ nílá. Ẹ̀rọ dúpẹ́ tiẹ̀ àlíyá jọjẹ nílá. Olórin ẹ̀sìn làwọn yẹn ti mọ̀ wá sí. Má fi mí sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Dúpẹ́ tiẹ̀ àlíyá jọjẹ nílá. Olórin ẹ̀sìn làwọn yẹn ti mọ̀ wá sí. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Dúpẹ́ tiẹ̀ àlíyá jọjẹ nílá. Dúpẹ́ tiẹ̀ àlíyá jọjẹ nílá. Olórin ẹ̀sìn làwọn yẹn ti mọ̀ mí sí. Má fi mí sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Dúpẹ́ tiẹ̀ àlíyá jọjẹ nílá. Ìyá àríyá máa gbọ́ àríyá làwọn ṣe orin ọdún. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Ọlọ́run má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Má fi mí sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ mi Ọlọ́run. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Ọlọ́run má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ gbogbo wa. Má fi wá sẹ̀sì dákun wá sọ́kọ́dọ̀ wá. Torí pé kò sẹ́ni tí ò ní ìlò jẹ́ ìlà. Ìjọ yẹn dàríyá pé kò sẹ́ni tí ò ní ìlò jẹ́ ìlà. Kódà kò láwọn ọmọ mi kan jẹ́. Aláwọn dáàdì mi jọ. Àwọn lára lè mi jẹ́. Dúpẹ́ tiẹ̀ làwọn tèmi pè mí. Kò sẹ́ni tí ò lè jọ. Mo lè gbé bọ́ọ̀dì kó jọ. Tó bá ṣe wù ẹ́ ni ó ṣe jọ. Sẹ́ni tó lè jọ. Ìyá àríyá máa ń jọ. Ìyá àríyá máa ń jọ. Kódà kejì kan jọ. Ìdarí ẹyọ pàtì. Bàbá mi náà kàn jọ. Kódà àwọn ọmọ mi kàn jọ. Lábísí máa ń jọ. Ọlọ́run bàbá wọn jọ.
tòní ẹ̀yin náà ti rí alájà wa Jelilat Salaudeen tí gbogbo èèyàn mọ̀ sí dúpẹ́ tiẹ̀ ṣẹ́yìn tí ń dúpẹ́ tiyín lé jẹ́ ká máa ṣe jẹ́ ká máa gbéra ká máa gbé ẹsẹ̀ wọ́n ní a lè gbé bọ́dì ibi táwa ti lè gbé sí ẹ jẹ́ ká máa gbé sí ẹ jẹ́ ká ṣe bẹ̀rẹ̀ ní ẹ jẹ́ ká ṣe ìṣẹ́jú 5 sí. Àwa
ẹ máa ń lẹ̀ mí ní ẹ̀yin mùsùlùmí ẹ máa ń lẹ̀ mí torí ẹ̀mí kan fẹ́ sọ̀kalẹ̀ ẹ̀mí tó dáa ni o ẹ̀mí ológo bẹ́ẹ̀ ni tó máa gbé yín dé Amẹ́ríkà tó máa gbé yín dé ibi gíga nílé ayé yìí tí ò ní jẹ́ kẹ́ dèrò ẹ̀yìn mọ́ lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ má bínú pé mo sọ gbogbo ẹ̀ ló dáa torí pé mo jẹ́ Kristẹni Ọlọ́run máa ló dáa gbogbo ó wa dẹ̀ yẹ kájọ máa ṣe pọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa nínú ilé mo lérò pé inú yín dùn ayọ̀ yín kún ẹ̀yin náà ń bá mi jó ẹ̀yin bá mi jó ẹ lè pè mí wọlé o ẹ sọ fún mi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ṣé ẹ gbádùn eléyìí tá à ń ṣe yìí nígbà tí mo bá ń dá orúkọ àwọn èèyàn wa tí wọ́n wà níbí mo fẹ́ kẹ́ máa fi pè wá wọlé mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn àǹtí mi tán jẹ́ ìkan nínú elégbè kí lorúkọ tiyín ẹ bá mi dá fún ara mi lé Oyèdèjì Alimat. Oyèdèjì Alimat ẹ̀yin náà nǹkan Oyèdèjì Modinat. Oyèdèjì bàbá àti ìyá kan náà ni ó kàn papọ̀ ní ẹ̀yin kọ́ Ọládípò Mariam Babake. kí ni ẹ̀yin ṣe lẹ́yìn wọn Chorus. ẹ̀yin ni elégbè wọn ẹ ṣeun gan ni bàbá mi tó wà ní apá àlàáfíà mi kí lorúkọ tiyín. orúkọ mi ni Táíwò Abọ́ládé tí ẹlẹ́mọ̀ọ́dún máa sì ó kéré. ó kéré man ẹ̀yin kọ́ sà ẹ̀yin ẹ tóbi. orúkọ mi ni Faramade Abíọ́dún Àyàbánjí. hello hello Hello, ìyá rí akínyín o. ẹ ṣeun gan ni mà báwo ló ṣe rí lára yín. Agbádùn ètò yín gan o. ṣó gbá yágíyágí. Ó gbá yágíyágí gan ni. ẹ̀wọ̀n tó ró gbá yágíyágí lára mi gan bí báyìí inú mi dùn pé ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ máa bá wa bọ̀ kí lẹ porúkọ yín. Faramade Abíọ́dún Àyàbánjí. Àyànbánjí tó tóbi ẹ̀yin kéré ẹ̀yin náà kọ́ bàbá mi. orúkọ mi ni Adéjùmọ̀ Adéwálé. tẹ wá rí àwọn tẹ́ ń wò yìí ìlú Òṣogbo náà ti wà o. hello. hello. hello ẹ kálẹ́ o. Kẹ́hìndé ló ń sọ̀rọ̀ láti oríta ìlòkò. Kẹ́hìndé láti oríta ìlòkò báwo lẹ ṣe rí ètò yìí sí. ó dún àgbàdo ẹ̀ o. ṣáyìn náà ń jó lé. má. ṣáyìn jó náà ẹ̀yin náà ń bá mi dáńsíá. bẹ́ẹ̀ à ń jó gan. inú mi dùn láti gbọ́ yẹn ẹ ṣeun gan ni àwọn ni a gbọ́ last. Kẹ́hìndé Adéjùmọ̀ Adéwálé. Adéjùmọ̀ Adéwálé orúkọ ẹ̀ tó pè. hello. hello. hello bàbá ẹ kálẹ́ o kí lorúkọ yín ibo lẹ ti ń pè. Orúkọ mi ni Ọbáfẹ́mi Adémọ́rọ́tì. Bàbá Adémọ́rọ́tì ẹ ṣe gan ni láti ìsàlẹ̀ general lọ́hùn-ún bẹ́ẹ̀ ni ìmàdín báwo lẹ ṣe rí ètò yìí sí. ẹ gbádùn wa bóyìnbó ṣe ń gbádùn bó ṣe ń gbádùn gbogbo ẹ̀ àti tí tó gbóná dáadáa ẹ ṣeun gan ni bàbá inú wa dùn wípé ẹ ń fọkàn àti ojú ẹ fi ń bá ètò yìí bọ̀ bá ṣe ń ṣe nítorí pé ẹni tó bá ba lọ òun ló bá kú àwọn ìyá mi náà náà wà lọ́dọ̀ mi alájà tèmi nìkan tí mo kàn pè lásán tí wọ́n dẹ̀ jẹ́ mi bẹ́ẹ̀ ni níhò lágbára Ọlọ́run ojú òní tì yín ọdún ayọ̀ òun la máa ṣe hello. hello ìyá ríyá. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ mà. yes sir kí lorúkọ yín ibo lẹ ti ń pè. láti ilé yes ẹ kálẹ́ mà. yes sir kí lorúkọ yín ibo lẹ ti ń pè. pásítọ̀ sọ̀rọ̀ láti ìlú ṣá. pásítọ̀ ẹ ṣeun gan ni pásítọ̀ báwo lẹ ṣe rí sí. mo fi yára gbádùn ìjọba àti alájà àbúgbàdùn jẹrẹ ẹ tó jẹ alájà parí kan ọdún bẹ́ẹ̀. alájà dúpẹ́ tiẹ̀. ẹ ṣe gan ni a dúpẹ́ lọ́wọ́ yín ipe ẹ̀tẹ̀ ń wò wá alájà Jelilat Salaudeen bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn mọ̀ sí dúpẹ́ tiẹ̀ ó ní èmi Abídèmí kéńkéré tí mo gbé dìde láti ìlú Òṣogbo wọ́n dẹ̀ dá mi lóhùn wọn hello. 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 hello ẹ kálẹ́ o. kí lorúkọ yín ibo lẹ ti ń pè. hello. hello ẹ kálẹ́ kí lorúkọ yín ibo lẹ ti ń pè. ìyá tó fún mi láti mọ̀. ìyá tó fún mi láti. láti mọ̀. láti mọ̀ kí lẹ fẹ́ bá àlejò wa sọ kí lẹ ní fàlejò wa. ìyá nìyá ẹ máa ń jó gan. ṣé pé mo ná àlejò wa.
wọn lè jó tó mi. wọ́n láìkì ní ẹ máa ń jó gan. wọn lè jó tó mi mo gbàgbé jó mi sílẹ̀. ẹ ṣe tí mo ṣe ń yára bọ̀ báyìí mo wá gbàgbé ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ gan ni ìyá mi a ò ní rí jù báyìí. àmín 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 àmín. Mo wá fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin olórin eléré ṣe jẹ́ ká máa yọjú síta kí a máa yọjú síta káwa náà wá máa dànsí à káwa máa fi ẹ̀bùn wa hàn lórí ètò àríyá nítorí èmi kọ́ nítorí ọ̀la ni kí ayé náà kàn lè mọ̀ wá káàkiri náà wò wá gẹ́gẹ́ bí alájà mi ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní tẹ́ bá fẹ́ wò wá ẹ lọ sórí Facebook ẹ lọ sórí YouTube bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ń wò lórí Facebook náà ń wò lórí YouTube àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó wà nílùú òyìnbó pátápátá náà ń wò wá wọ́n á dẹ̀ rí iṣẹ́ ọwọ́ yín àwọn tó wà lẹ́ṣà tó wà lókè òkun lọ́hùn wọn ò ní gbéṣẹ́ wọn lọ ìlú míì mọ́ ẹ̀yin tẹ́ ẹ wà within lọ́sùn náà náà máa pò síṣẹ́ wọn ẹ jẹ́ ká jáde káyé kó mọ̀ wá pátápátá Unique Freedom TV òmìnira òun lè máa search fún ẹ bá mi kí àwọn ará mi. mo kí ẹ̀yin bàbá mi pẹ̀yìn pọ̀rẹ́lì màmá mi adúpẹ́ o ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ àwa ni a máa wá ẹ̀yin náà la máa bá pẹ̀lú ògọ́lọ́ adúpẹ́ o. ẹ wá bá mi forin dágbére fún kékeré ni o kékeré tó dárúkọ mi ó dà ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ kémi dágbére fún àwọn ará mi lé káwá forin jáde síta àbílẹ̀kọ́ a ní rí jù báyìí lọ lórí ètò àríyá lónìí orúkọ tèmi Abídèmí Ọmọyìnmínú Aya Ọ̀dẹ́tọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá àríyá 1 èmi ló jẹjẹ fún yẹn jẹ àwọn ẹdẹ tó lé mi ẹ tó lẹmi nílùú ìjọ ní Fàtìbà lè gbé ìròlí ẹ mọ bùgbà yìnbó sàn lẹ èmi náà ni mò ń kí yín kí alájà wa kó tó fi orin dá wa lára yá ẹ bá mi ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta fèsì tó ń bọ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070 670 937 62 lẹ́ẹ̀kan sí 070 670 937 62 ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí 070 670 937 62 ẹ bá ní tẹ́ fẹ́ ṣe ẹ pè wọ́n ẹ̀yin náà rí bọ́n ṣe ń bọ́ wọ́n bọ́ yàtọ̀ lálẹ́ yìí wọ́n tiẹ̀ bọ́ wọ́n bọ́ gan ẹ pè wọ́n ṣetán láti jẹ yín ní o wọn dẹ̀ ní ja yín nítàn mọ́ bẹ́ẹ̀ ni ìtàn náà àdúrà rẹ̀ ṣe máa ń pè é nítàn mọ́ gbogbo ẹ̀ nítàn mọ́ náà ni ó yá orin la fẹ́ fi kásẹ̀. jẹ́ni láwọn dúpẹ́ tèmi ò jẹ́ tètè dúpẹ́ tiẹ̀. ìyá àríyá o mo ní kó dúpẹ́ tiẹ̀.